kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa àwọn àwáṣe yín lọ́ba gbé yín ga wá dúpẹ́ lọ́wọ́ yín fún àánú àti ojú rere o láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù ìkẹwàá. A gbàdúrà wípé àṣeyọrí ìtẹ̀síwájú ìgbéga àti àlùyọ yóò rú wá fún wa lénìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó gbéyàwó lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. Bí a ti ń jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà, a ó jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ení ọjọ́rú ọjọ́ 15 oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé Ọlọ́run tó ní gbogbo agbára. Ọlọ́run tó ní gbogbo agbára mú àkọ́sórí wa nínú ìwé Jeremáyà orí 22 ẹsẹ̀ 17. Ìwé Jeremáyà orí 22 ẹsẹ̀ 17. Ha! Olúwa Olódùmarè, ìwọ tí ó dá ọ̀run àti ayé pẹ̀lú títóbi agbára rẹ àti gbogbo ọ̀rọ̀ apá rẹ̀, kò sí ohun tí ó ṣòro fún ọ láti ṣe. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jeremáyà orí 51 ẹsẹ̀ 15 àti 16. Ìwé Jeremáyà orí 51 ẹsẹ̀ 15 títí dé 16. Ó ti dá ayé nípa agbára rẹ̀, ó sì ti ṣe ìpinnu aráyé nípa ọgbọ́n rẹ̀. Ó ti tẹ́ àwọn ọ̀run nípa òye rẹ̀. Nígbà tí ó bá sán àrá, ọ̀pọ̀lọpọ̀ omi níbẹ̀ ní ojú ọ̀run. Ó sì mú kùkù gòkè láti òpin ayé wá. Ó dá mọ̀nàmọ́ná fún ọjọ́, ó sì mú ẹ̀fúùfù jáde láti inú ìṣúra rẹ̀ wá. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Gbogbo agbára lọ́run àti láyé jẹ́ ti Ọlọ́run. Ìwé orin Dáfídì orí 162 ẹsẹ̀ 11 sọ pé Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ẹ̀ẹ̀méjì ni mo gbọ́ pé ti Ọlọ́run ní agbára. Èyí túmọ̀ sí pé kò sí ohunkóhun tó ṣòro fún un láti ṣe. Nínú ìwé Jeremáyà orí 22 ẹsẹ̀ 17, ó sọ pé èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Ǹjẹ́ nǹkan aṣòro ṣe fún mi bí? Ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 17. Bákan náà ló sọ fún wa pé pẹ̀lú Ọlọ́run kò sí ohun tó ṣòro. Nígbà tí ènìyàn kan bá sọ fún ọ pé ipò tí o wà kò ṣeé ṣe, ó yẹ kí o mọ̀ pé ẹni bẹ́ẹ̀ kò rò pé Ọlọ́run ní gbogbo agbára ni. Ní kété tí o bá pe Ọlọ́run láti dá sí ọ̀rọ̀ rẹ, nǹkan yóò yí padà sí rere lọ́nà àrà. Ní ọdún 1976, à ń múra fún àjọ tó ń bọ̀ ni. A pè é ní àpéjọ Kristẹni olùràpadà. Ní àwọn ọjọ́ yẹn, a máa ń ṣe àjọ náà ní oríṣiríṣi ìlú. A sì máa ń fún gbogbo ẹni tí ó bá wá ní oúnjẹ. Ní ìmúra fún àjọ yìí o, èmi àti ìyàwó mi lọ sí ọjà láti ra àwọn màálùú. A fẹ́ ra màálùú 3 fún àwọn tó máa wá láti fi fún wọn lóúnjẹ. Ṣùgbọ́n nígbà tí a gbọ́ pé iye rẹ̀ tó 750 náírà ní àpapọ̀, a padà sí ilé nítorí pé a kò ní owó náà o. A bẹ̀rẹ̀ ìbéèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa, kí ni ká wá ṣe nísinsìnyí báyìí? Níbo ni kí a wá ti rí owó tí a fẹ́ fi ra màálùú báyìí Olúwa? A bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àti pé lójijì ẹnìkan kan ilẹ̀kùn. Nígbà tí ó sì kan ilẹ̀kùn, a rí arákùnrin kan tó wá láti ìlú Èkó. Ó sọ pé, "Sà, mo lérò wípé ẹ kò tí ì ra màálùú." Àwa náà dáhùn pé, "Rárá o, a kò tí ì ra o." Nígbà tí a kò tilẹ̀ wá ní owó lọ́wọ́ tí a fẹ́ fi rà á, ó sọ pé, "Mo ti ra màálùú 3 fún àjọ tí a fẹ́ ṣe." Ọlọ́run tó ní gbogbo agbára, tó sì ní gbogbo ẹran tí ó wà nínú igbó àti ẹran ọ̀sìn lórí ẹgbẹẹgbẹ̀rún òkè. Ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ 10. Ó pèsè ohun tí a nílò nígbà tí ó yẹ tí a nílò rẹ̀. Ọlọ́run alágbára yìí, ó lè yí ìtàn padà láì náání bí ó ṣe burú tó. Sákéù jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní ojú gbogbo àwọn ènìyàn ní ìlú rẹ̀. Àmọ́ ṣá, nígbà tí Jésù pàdé rẹ̀, ìtàn rẹ̀ yí padà. Agbára Ọlọ́run yí Sákéù padà, ó sì sọ di ènìyàn titun. Ìwé Lúùkù orí 19 ẹsẹ̀ 1 dé 10. Olùfẹ́, gbogbo agbára lọ́run àti láyé àti lábẹ́ ilẹ̀ ó jẹ́ ti Ọlọ́run. Ó sì lè yí ayé padà. Ó lè yí ìgbéyàwó padà, ètò ìṣúná
àti ohun gbogbo tí o bá lè rò. Tí ohun òdì kankan bá wà nínú ìgbésí ayé rẹ, pe Ọlọ́run sí ipò yẹn. Nígbà tí o bá pe Ọlọ́run sí ipò yẹn nípa gbígbé lọ sí ọ̀dọ̀ rẹ̀ nínú àdúrà àti gbígbé kalẹ̀ ní iwájú rẹ̀ àti gbígbẹ́kẹ̀lé Ọlọ́run, ó máa fi agbára rẹ̀ hàn pẹ̀lú agbára nínú ìgbésí ayé rẹ. Ọlọ́run sì máa yí ipò yẹn padà sí rere. Kókó àdúrà: Ọlọ́run alágbára, jọ̀wọ́ fi agbára rẹ hàn nínú ìgbésí ayé mi ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ìwọ ni Ọlọ́run alágbára o. Ní gbogbo ìpele ìgbésí ayé mi, ètò ìṣúná ni, ìgbéyàwó ni, iṣẹ́ ni, okòwò ni, Olúwa fi agbára rẹ hàn. Fi ara rẹ hàn bí alágbára. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.